Ibi ló wà. Mo ti wẹ̀ nínú ilé. Mami. Lójú kò sí. Mo. Oya, mo ti mo wá kiri. Oya, lọ múra ká wá lọ church. Mi ò lọ church. I'm not going. Mo ìṣeré. Ṣé bí torí ẹ̀ mo kúrò nílé tí mo wá sáà sẹ́ńkùlé ẹ̀ tún wà ní dẹ́ńkùlé ni. Ìwọ ò lọ church. Mi ò lọ. Láàrin ìwọ ò lọ church. Bẹ́ẹ̀ni. Láàrin má yẹ kí n ṣépè fún ẹ o. Má yẹ kí n fi ìbínú sọ̀rọ̀ òdì sí ẹ. Kí ló ń ṣe ẹ gan-an? Ìwọ ò lọ sí church. Kí ni ìdìsọ̀fẹ́ náà lọ? Tádà ọ̀bá ní tádà ọ̀bá lọ wá sí church kó máa jí ń bẹ̀. Kọ́ ní kí ló dé o? Kọ́ ní ọ̀rọ̀ òun fàdúrà. Dábì lóhùn. Ìwọ sọ mi pé mo lọ sí church. Kí ni problem ẹ? Kí ló ń ṣe gangan náà? Kí ló wà nínú ẹ̀mí ẹ? Mọ́mí ẹ ní sùúrù ẹ̀ láìkì mi ẹ̀ fúnra ẹ̀ láìkì mi tó ẹgbẹ́ ẹ̀ láìkì mi ẹ̀ ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yé sọ̀rọ̀ ẹ̀ ẹ̀dùn gbogbo nǹkan tí mò ń go through kí lọ́lọ́run wò tí gbogbo eléyìí fi ń ṣẹlẹ̀ sí mi. I tried all my best to be so calm and so responsible yet náà ọlọ́run ò rí nǹkan kan ṣe sọ̀rọ̀ mi láàrin gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n mu tí wọ́n mu sìgá wọ́n kóbìnrin wọ́n rìn ní òru I'm not doing anything tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ yet náà èmi ni ọ̀rọ̀ ayé mi ni ò lójútùú rárá ẹ̀ẹ́dẹ̀ tí wọ́n sọ fún mi máa ṣe pé fún mi tí mo máa lọ sí sọ ta ni ò jẹ́ kó lọ tọ́jú tí kò bá jẹ́ mi. Ẹ wo ẹ fi mí sílẹ̀ jẹ́jẹ́ mi o jẹ́ kí n jókòó mi báyìí tó bá wọn lọ́hùn kó ṣe ètò màṣẹ in fact nǹkan tó bá ti hun kó fi mí ṣe at this stage I am not going anywhere. Láríwájú eléré kúkúrú mà ní o mọ̀ kó special ni o mọ̀ jọ má bínú ṣé o mọ̀ pé tó bá special lọ́lọ́run máa ń mọ ọmọ jẹ káwọn àdánwò oríṣiríṣi bá o mọ̀ bẹ́ẹ̀ ni àjọ ta ló lówó tó Job nínú Bible ta ló ní ọlá tó Job nínú Bible ta làdánwò tó ti Job bá nínú Bible pẹ̀lú gbogbo wàhálà tí Job fojú rí pẹ̀lú gbogbo àdánwò tó bá ó mọyè lọ́pọ̀lọpọ̀ tọ́nà fi di fún padà jọ Sarah nǹkan wọ́n wáyé fi Sarah ṣẹ̀ sí mo bí nípẹ̀ nínú àṣẹ ń kọ́ ọmọjọ́ tó ń gbẹjọ́ wájú ẹ̀ tó fi ń ṣẹ̀ sí kẹ́ yáàgàn ó mọ ẹ̀ ń di ọ̀rọ̀ Sarah olórí rẹ ọmọ ọlọ́run fún Hannah ń kọ́ àwọn tọ́nà bá nífẹ̀ẹ́ tọ́nà bá fẹ́ fún ní nǹkan tó special lọ́nà máa ń dá dúró báyìí ìdádúró nǹkan ńlá ló máa ń dà Ezekiah ó ṣàìsọ̀dójú kú báyìí ni ọlọ́run kì í pa ọ̀rọ̀ ẹ̀ dà ọlọ́run kì í change ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ orí Ezekiah torí pé Ọlọ́run gbọ́ àdúrà ẹ̀ ó mà dá lóhùn ó mà fọdún kọ́dún fún un ibi tó bá ti ń sunkún bá àti ẹlẹ́ o tó bá tún rẹ́ lómi tó bá sọ títí ẹ̀ wá nu ojú ẹnu wá bẹ̀rẹ̀ sí kẹ́ni yẹn pẹ̀lẹ́ ni ẹ kí ló wà ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọ ńgbà tó jí láàárọ̀ yìí ṣé wọ́n kọ́ ló fẹ́ sẹ́rí dìde kó nínú yàrá ṣé ọ̀kan ló gbé ẹ jókòó sórí ibi tó jókòó sí yìí ṣé bó pè é lọ́wọ́ ẹ láàárọ̀ yìí ni dá mi lóhùn ṣọ́pọ̀lù ẹ dàrú ìyẹn ló fọ́ járí káàkiri lórí títì ṣé wọ́n ń tọrọ ọkú fún wọn ni ìwọ rẹ̀ ló wà hélà nld ò wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ò wá ń bínú ò ń complain ò ń bínú sọ́lọ́run Ọlọ́run dẹ̀ lẹ́jọ́ ó ló fẹ́ àpìlì kóòtù bó ló fẹ́ gbé lọ jàre ọkọ mi torí Ọlọ́run jọ a máa lọ church ó dà tó bá fẹ́ lọ nítorí títí ẹ lọ nítorí títí mi tó rọrọ wá fàdúrà nǹkan tó da ó fàdúrà èyí tó kù díẹ̀ káàtó náà ó fàdúrà ọkọ mi jù má ṣe báyìí fún I will be saved from this. It's getting serious. Bọ́dá Larry, finally inú mi dùn pé ti gba Jésù. Lóòótọ́ ẹlòmíì lè níwàkuwà tí ò bá ní Jésù. Èṣù máa gbá síbí gbá sọ̀hún ni kò ní sí ìfọkànbalẹ̀ nínú ayé ẹ̀ torí ẹ̀ ní gbogbo ogun tó ṣẹlẹ̀ sí yẹn. Ó bá dúpẹ́ pé ogun ti ṣẹ́. Ẹ ṣé gan olùṣọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì. In fact, ìsìn ni òye ìrìn àjò ayé mi ṣẹ̀ṣẹ̀ yé mi. Ìrìn àjò yẹn ò yé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbọ́n nísìn now I understand and òye ẹ̀ yé mi báyìí dáadáa. Mo dúpẹ́ púpọ̀ gan. Mo dúpẹ́ sọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Ṣorí pé kò sí nǹkan tó dàbí àlàáfíà. Èyí tí wọ́n bá lówó tí ò bá lálàáfíà kò ní nǹkan kan. Ẹni tó bá ní àlàáfíà òun ló lóun gbogbo. Very true. Mommy. Ọlọ́run ṣe. Hey. Ọlọ́run ṣe.
Bobby. Èmi ni inú mi dùn jù báyìí. Nípa pé mi ò kàn ní dédé máa ronú pé láìrò mo lè kàn lè ní attack. Mommy, I'm excited about it. It's like I'm so happy. Mommy. Okay. Let's see. See, I'm a boy. So I'm okay. You know? Timothy, we're all right. Morning laying rubber no. Amala loko. Yeah, right. Listen, Timothy, we're all right. Yeah, we're local. So, kí ẹ wá máa kó àwọn ọmọ yín kẹ́ máa kó wọn lúbọ. Ọmọ alálùbáríkà. Yes. Ìyàwó tó ti lé rẹ wá. Àmín. Ọmọ tó jẹ́ wípé inú àwọn òbí ẹ̀ kan máa dùn wípé ibi tí ọmọ àwọn ti yan ọkọ ibi tí wọ́n ti tán. Here she comes. Let us summer. Wẹ́lẹ́wẹ́lẹ́lẹ́. Mo ní wẹ́lẹ́wẹ́lẹ́lẹ́. Mommy now. Mi ò ṣá promise yín pé mi ò ní rí mọ́. Ẹ sọ pé kó má wà àwọn èmi dẹ̀ down. That doesn't mean I won't see her again now. Damola, lẹ́nu ẹ̀. Damola tó ṣe ló tàn mí. Damola ó tàn mí, ìwọ ó tàn mí, ó tàn mí. Ó tọ́ ẹlẹ́dàá mi, Damola ìwọ tọ́ ẹlẹ́dàá mi. Ṣé mo sọ fún mi pé ìwà àti àgbẹ̀ ẹ̀ ríra mọ́? Ó tàn mí, ó tọ́ ẹlẹ́dàá mi, Damola. Sọ ìwọ pẹ̀lú kíní ìyá ẹ̀ṣin ríra. Fúnmi ẹjọ́ máa. Damola láyé mi. Damola lífẹ́ mi. I can't do without him. Ẹjọ́ máa. Mommy. Mommy, please now. Please. Kò ṣe bí a pé ọmọ òun náà kóun náà sáńgbà tí incident yẹn ṣẹlẹ̀ náà. Ẹ̀rù ló bà á. Ẹ dẹ̀ mọ̀ pé ibi tí ìṣòro ẹni bá wà, ibẹ̀ ni ọkọ ẹni máa wà. Mommy, I still love Ẹwà. Please. Damola, Ẹwà ni ṣùgbọ́n. Mommy, you are. But then, Mommy, you're trying to fair you now. Yeah. I mean, and it's better when I choose someone someone after my heart. Mommy, please. Okay, Mommy, you know what? Be a wash your wine. What do you want to say? Oh, Mommy, they don't want it. So please, the only thing you can do for me now, to my mom me to touch your leg, maybe get you, can accept Ẹwà, can the for her marriage in blessing you, Mommy, please. Today, Lord, teaching no questions for me. Thank you, Mommy. Kí ni mo ṣe fún ẹ tó fi fẹ́ máa bà mí nínú jẹ́? Tí ń bà mí nínú jẹ́, ṣó ti gbàgbé pé èmi àti ẹni májẹ̀mú ni? Ṣé o ò wá fẹ́ mú májẹ̀mú tá a jọ níṣẹ́ ni? Ìyàwó mi ò bá nínú jẹ́, báwo ni mo ṣe ń bá nínú jẹ́? Nígbà kan rí, ìgbàkúìgbà tó bá wù mí ni mo máa ń wọnú ilé ẹ wá. Ṣùgbọ́n nísìnyí, mo ti dàbí àjèjì nínú ilé ẹ. Ayé ò gbà mí bíi ti tẹ́lẹ̀ mọ́. Ó ṣẹlẹ̀. Kọ́mi, má lọ. Ọkọ mi. Mami. Ọkọ mi. Pẹ̀lẹ́. Ṣé o ṣojú ẹ̀ ìkọ́rọ́ ni ó ń lọ? Kò sí nǹkan kan. Bẹ̀rẹ̀ pé aláyọ̀ fún mi lọ́rùn lẹ̀ mo tún lálé nì. Ṣé mo tó ti wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé gbogbo ìgbà tí n bá rí lójú àlá ṣe la máa ṣe bí lọ́kàn láàrin. Kí ló dé tó ń ṣe báyìí? Wọ́n ń pariwo rọ̀rọ̀ báyìí ta gbangba ìtàláwà náà. Ó dẹ̀ sọ láàrin èrò. Wọ́n lé ẹ lára mi ni. Màmí má bínú, ẹ wò ó ń ká mi lára ni. Ṣé rí ọ̀rọ̀ gẹ́ọ̀ yìí ó ti di nǹkan mi o.
ṣẹ́ni tó tiẹ̀ máa ń dẹ́rù bà mí ni pé lójú àlá yẹn tí ń bá rí à ń ṣe bí lọ́kọ-láyà ìfẹ́ yẹn deep gan in fact ọlọ́ngàn ló yọ mí lẹ́nu nínú àlá tí mo lálàá pé èmi àti ẹ̀ súnmọ́ra wa pé kí in fact ó ti ń bọ́ ṣòkòtò nídìí mi mo wá ń gbóhùn tó ohun yẹn látọkọ tó ń pariwo ẹ lè ṣẹlẹ̀ tí mò ń gbọ́ yẹn báyìí ló jẹ́ kí n sáré wọ ṣòkòtò mi bẹ́ẹ̀ lòun náà pariwo ìfẹ́ mi má lọ ẹ wo Yẹmí my lover tó ṣe ń gbà yẹn tó máa ń ṣe bẹ́ẹ̀ ló ṣe ń lé mi. èmi ò kí ń wo irú àwọn fíìmù bẹ́ẹ̀ yẹn èmi ò ń wo òkú o lẹ́yìn kí n gbọ́ news àbí kí n wo Dove channel kí n wo Najo World kò sí ètò kàn mí mọ́ èwo ni kí Yẹmí my lover kí n tèmi ìwọ ẹ tó bá ti wo òkú náà lálàkàlà ìwọ kú tó wo ṣe bí Yẹmí jáde ń lé Yẹmí kiri nínú fíìmù ẹ tí wọ́n ti wo okun ọba lálàkàlà. sórí ọkọ mi àlá burúkú àti ìran burúkú ò ní ṣẹ lórí ẹ alábí ìran bí kò ní ṣẹ lórí ẹ ọlọ́run ò ní jẹ́ kí wà àti iyemọjà àbí gbogbo ẹ̀fà ètò ìsò ń pè ẹ ọlọ́run ò ní jẹ́ kẹ́ tún rìn pàdé mọ́ jọba má bínú tó bá rọ ọmọbìnrin yẹn wá dà mọ́ lójú ayé. ó dà mọ́ màmí. ó dá obìnrin yẹn. ó dà mọ́ ṣùgbọ́n mi ò tí ì lójú ayé rí o ká má dẹ́ pàdé torí mi ti ẹ̀ gbàdúrà kan. ẹ ò lè dà mọ́ tó bá ti lójú ayé rí kò exist ní. so màmí ṣóun ló ń pè ní. ọlọ́run ò ní jẹ́ kókó ṣẹ́gun ló ń pè. hello ṣẹ́gun ok alright mo ń bọ̀ ọ̀sìn ó wà lé àwọn ti tán mo ń bọ̀ màmí ṣẹ́gun ló ń pè mí mo fẹ́ lọ rí ṣẹ́gun. má jẹ gbẹrù bẹ́ẹ̀ ẹ lè rìn pàdé láéláé ọlọ́run ò ní jẹ́ kẹ́ pàdé táwa àǹjọ̀nú dẹ̀ sí lórí ilẹ̀ ìpẹ́ so kò síbẹ̀ ìfẹ́ pàdé so ti fẹ́ máa lọ. mo lọ́ọ̀bù yẹn ṣé màá mi mo ń bọ̀ lọ rí ṣẹ́gun. mo burú tètè máa lọ. ṣé tètè wọ́n sùn láti gbóyà àbí ṣebí tètè take school in this area àbí ṣebí. shut up jọ. dáàdi ẹ wo ẹ má bínú jàre ẹ wo ṣebí lady tó jókòó yìí oníwàhálà èèyàn kan ni o oníwàhálà èèyàn kan ni tẹ́ ẹ mọ̀ o èmi sọ fún ilé oníwàhálà èèyàn kan ni ṣé bó ṣe wà yìí tó bá bá mi nílé ààbò láwọn tẹ̀mí mọ́lẹ̀ láwọn sá lọ àwọn ayín mi já máa sá lọ àdèlé mi mò ń fa wàhálà. ẹ jẹ́kẹ́ Sister Comfort kí ló ṣẹlẹ̀ mo máa ń gbáriwo yín ní àyíká ẹ̀yin ìrìn kan náà ni àtẹ̀yìn náà ẹ̀yin sọ pé ẹ lọ sí skul kí ojoojúmọ́ ìjà bó mọ̀ nǹkan tẹ̀ ń jà sí o mọ̀ nǹkan tẹ̀ méjèèjì ń jà sí àṣírí mi ò fẹ́ tú àṣírí yín síta kí ẹ mọ̀ pé a ní fẹ́ǹsì ó yẹ ká tiẹ̀ máa a ní fẹ́ǹsì náà ẹ fẹ́ máa bà ìjọ mímọ́ jẹ́ ẹ fẹ́ máa bà sẹ̀lẹ̀ jẹ́ ẹ fẹ́ máa sọ wá lẹ́nu ẹ máa jà lójoojúmọ́ ó dàgbẹ́ ti rí lèbomi ẹ ti rí bomi tẹ́ ti fẹ́ máa gbé torí mo máa lẹ́yìn méjèèjì jáde kúrò níbí ẹ kúrò níbí jàre. ẹ jọ kí ló tẹ máa ń ṣe àwọn ọmọdé yìí ná wọ́n ṣàfẹ́ sọ̀jọ́ mímọ́ lẹ́nu ìjà lónìí lọ́la ní gbogbo ará àdúgbò wọn máa gbélé wa lórí wípé kíní Ọlọ́run ṣàánú olùjọ mímọ́ ìjọ yóò ní bàjẹ́ o. ṣe mọ̀ pé for a very long time mo ti ń rò pé ìdí like this will come tí àmàdáwà tí màá dájú kó táwọn máa sọ̀rọ̀ ever since láti reconnect with Facebook mo ti wà pé wow you know it used to be that my childhood fantasy and I was like all of a sudden àkọyíra amọ́ náà nígbè wá gbogbo ọmọdé lè ṣe é fọ́pọ́ ọdún but seeing you back again now kò wí láti wà ọ́. ìwọ ṣe má jẹ́ ká sọ̀rọ̀ lórí èmi fi òpin nǹkan tó yẹ ká máa sọ nísìnyí pé what's the next thing ibo ni ká ti bẹ̀rẹ̀ ibo ni relationship wa ń lọ. Okay. The next thing I think really the ultimate thing on it. Ellie. Who is it? I mean, kí ló ṣe? Go check it. Kí ló fi ṣe surgery? Bùrà Moses. Yes sir. Kí ló ṣe tójú fi kọ́rẹ́ lọ́wọ́? Ládì ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ní sá. Ó yé mi. Gbogbo àwọn ẹ̀sìn tí a ti ṣe yẹn náà ó tó bẹ́ẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé mo fẹ́ lọ sí ìpàdé àwọn olùṣọ́ láìpẹ́. Tí anybody bá béèrè mi ẹni kan pè mí torí ó máa pẹ́ kí n tó dé. Ṣé ti gbọ́? Ọlọ́run á wà pẹ̀lú mi. I will be saved from this. It's getting serious. Damola, jọ̀wọ́
olùṣọ́sí lé. olùṣọ́sí lé báwo. ẹni sùn wọ́n lọ sí pàdé àwọn olùṣọ́. ẹdúró kò sí nǹkan tí ọba máa lé yín bọ̀ ilé olúwa lẹ dé yìí ẹ fara yín lẹ́fọ̀ọ́. kò sí tí mo lè sá lọ tó ti lọ ni máa wá ìgbà ọlọ́mọdé. ẹni sùn wọ́n lọ sí pàdé àwọn olùṣọ́ wọn ò lè pẹ́ dé. My cross àgbélébùú, my cross àgbélébùú, níbi tí mo látàárọ̀. Mọ́mí ṣé mo bá Akin nílé? Ṣé o bá irú béèrè wo ló ń béèrè lọ́wọ́ mi? Irú béèrè burúkú wo ló ń béèrè lọ́wọ́ mi? Ojú mi ibi lèmi àtọmọ́jọ wà dídí tó wá bá mi ní ṣọ́ọ̀bù tó sọ mi pé ojú mi ló ṣe pé tó gbé fóònù tó ní Ṣẹ́gun mò ń bọ̀ Odetola ṣọba kìíní ńlé ṣọba kìíní ńlé. Mọ́mí òótọ́ ni pé wá sọ́dọ̀ mi. In fact èmi tẹ̀lé àlejò mo lè pe kókó àti ọ̀há mi tèèyàn ni but eventually bó ṣe wọlé kò tiẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ó kàn ṣáà kàn fẹ̀yìn jáde padà ní kí ló ṣe ọ̀rẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ náà ó ṣáà ń lọ mo dẹ̀ sáré tẹ̀lé pé òkè ní sùúrù kí ló ṣẹlẹ̀ ó kàn ṣáà kàn bínú dẹ̀ lọ kí ló ṣe kí ló lè mú bínú bóyá lé ń bí ló wà ní mo ṣe ní kí wọ́n bá ní pé kí ló ṣẹlẹ̀ ṣé kò tí ì délé ni mo ti pa aago ẹ̀ náà kò gbé kọ́ mi. Ọmọ wá sọ́dọ̀ ẹ̀ ó wá fẹ̀yìn rìn lọ ó dẹ̀ búso ó gbá sọ́dọ̀ ẹ̀. ó ṣe kó fẹ̀yìn rìn báyẹn azin ó kàn gbá rivers ó dẹ̀ tán ó dẹ̀ lọ mọ́ náà kí ló ṣẹlẹ̀ pàdé ẹ̀ já sọ̀rọ̀ but kò dá mi náà ó kàn bínú lọ ni. ọmọ wá sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ fẹ̀yìn rìn lọ ó dẹ̀ dìmú ó wálé ó ti tẹ aago ẹ̀ náà kò gbé ó wálé. My cross àgbélébùú, my cross àgbélébùú. wà burúkú ni ẹ lè rú yẹn sá because nǹkan tó ṣe yẹn bí kó fẹ́ dáná sí mi lọ́rùn ni náà ó wá sílé mi ó dẹ̀ kún òun mi mò ń pè ẹ́ ò gbé kọ́ ò gbágo ò sọ̀nkọ́ ò bínú ni lọ kárígbọ́n mi ò trust mi ni ṣé nǹkan dáhùn sọ́la máa sọ ni but bí wọ́n trust mi náà wọ́n bu aṣọ mi báyìí ni wọ́n bù mí so everywhere ládé lánàá lóru àná àsùnmọ́jú di sí i tó ní kíni tó gbájọ́ sọ̀rẹ́ tí kò bá ṣe é sí wọ́n ní mo fi kọ́ ṣe é kálábà ní church sí nǹkan. èmi ò yẹ sí nílé lánàá èmi náà ṣẹ̀ṣẹ̀ dé láàárọ̀ yìí náà ni bọ́dá ilé. ṣebí mo lọ sọ́dọ̀ ẹgbà tó pè mí òun náà ló pè mí pé kí n máa bọ̀ lọ́dọ̀ òun kóun ní. ṣé ẹgbẹ́ ní burúkú sọ́jà rẹ gbẹdù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 
sọ̀hún òpònú. ṣé mi wá gọ̀ ni mọ́mí mi ẹ̀wù ẹ̀ kọ́ sílẹ̀ jàre. gọ̀ǹgọ́lù ó kàn ga ni kòkò tí ò lọ́pọlọ lórí gàtì àbá pé o lọ síbì kan orí kan tó dẹ́rù bà ń bẹ̀ o sars church èmi rí kan tó bá dùn kó sars church oní church o bá alágbàdì ẹ̀ kó yẹ kó padà sílé kó yẹ kó lẹ́ẹ̀bà tẹ́ńsọ̀n. mọ́mí ẹ̀ tẹ̀lé sọ̀rọ̀ kí ló ń dẹ́rù bà ṣé bí lèmi lọ wá kí ló ń dẹ́rù bà lé mi. àwọn kẹta mọ̀ tí wọn náà gbé sínú ilé tó ń dẹ́rù bà. kí ló dé náà fi sá. olùṣọ́ ṣùgbọ́n ọmọbìnrin tí mo sọ fún pé mo rí lójú àlá mi gbogbo gbà ṣùgbọ́n òun pè mí pé kí n máa bọ̀ bí ṣe dọ́dọ̀ ẹ̀ tí mo ṣílẹ̀kùn bá ọmọbìnrin ẹni mo rí ẹ̀rú dẹ̀ bà mí mo ṣe ń sábọ̀ láyìíká tí mo fi dúró látàná ẹ̀ di àkókò ìgbà tí mi bá yín lánàá pé mo gbọ́dọ̀ rí kí n ṣàlàyé fún yín ọmọ mi tún dé sí ọtún wá sọ̀rọ̀ sí mi pé kíní. bọ́dẹ̀ lè lè mi ta lórí ta lórí ta lórí. wọn náà rí nǹkan nu ilé wọn náà kí lọ rí ń bẹ alàgbà ẹgbà. ẹ bá má ti sá ẹ bá dúró kò yẹ kẹ sá. ẹ sà èmi ò mẹ́ni tó lójú àlá o bẹ́ẹ̀ tó dún ilé mi Désọlá ni in fact mọ́mí gan mọ̀ Désọlá tí Désọlá. èmi ò mọ Désọlá èmi ò mọ ẹni tó yọrin lójú àlà àǹjọ̀nú ni mi ì dẹ̀ mọ́ adẹ̀tíjọ́ sọ níta sọ lọ́wọ́ gan tó fi pè wọlé nìyẹn mo ní ọlọ́run jẹ́ kó pàdé ẹ̀ ọlọ́run jẹ́ kó pàdé ẹni bí o lójú àlá o. mọ́mí èmi ò sí lójú àlá yìí mi ò dẹ̀ mẹ́ni tó ń lójú àlá ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni pé ẹni tó bá ń lé mi Désọlá ni Désọlá tí ẹ̀dùn ṣe kékeré tí mọ́mí ẹ̀ máa ń lọ táníwájú lé ńgbà yẹn. Désọlá mọ̀ yẹn lẹ́rọ̀. ó ní mo olówó ọ̀dọ̀ mi lọ́jọ́ tó àbí lánàá. pé wọ́n ti lọ sí Àbújá. Yes sọ́tọ̀ ni but recently èmi àtẹ̀kọ́ náà lórí Facebook akọ̀bẹ̀ sí sọ̀rọ̀ náà mi tiẹ̀ rántí ẹ̀ ogun ló rántí mi kí ni kan àdẹ̀bẹ̀ sí kọ́ni àdẹ̀bẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ló ń bọ̀ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ pè mí lọ́dọ̀ mi ogun ló kí n surprise fún òun pé kó tiẹ̀ máa bọ̀ ó ní mo ṣe pé so mi ò mọ bó tó sọ́sì gbé ẹ̀ tó ń lójú àlàbí kí ni kan what all this now. ẹjọ́ bá bí oníṣòwò wa mọ Désọlá wọn ni. mo ṣe máa mọ Désọlá mọ́ mi ṣé mo mọ Désọlá kékeré Désọlá ni mo mọ̀ náà mi ò ṣe mo mọ àgbàlagbà Désọlá ni látọ̀dún wo Désọlá kó lé wa.
ṣé mi gan dá Désọlá òun gan mọ̀mọ́. o jẹ́ níwọ̀n àwọn Désọlá tẹjọ́ jí kékeré kiri ládùúgbò. ṣé mo gbàgbà mo mọ kékeré ẹ̀ mi ò mọ àgbàlagbà ẹ̀ náà mọ́ mi ó ti mi ò mọ̀ náà èèyàn tó kàn gbówó fún mi tó gbó fún tó mo máa ṣakọ máa rèdí máa fẹ́ máa kíìsì mi máa fẹ́ bá mi sùn lójú oorun ṣé ìyẹn ni máa mọ̀ ni. Ogun ti ṣe o torí ọ̀rọ̀ yìí ti ní ìyànjú bọ̀ ẹ jọ̀ọ́ bọ́ra Ṣẹ́gun báwo ni mo ṣe lè rí arábìnrin náà ṣé Désọlá àbí. ni wọ́n ní ha ẹ kí ni ha wọ́n ní mà láṣẹ lè rí yàn ó ní ha ṣé o ti sálọ nìwọ kọ́ ló sọ fún mi lépo lálejò lé kí ló wá fa ha. mọ́mí ọ̀rọ̀ yóò yé mi mọ́ ó ti ń dàbí bákan lójú mi o because kò yé mi mọ́ sìn ọmọ tèmi fẹ́fẹ́ mo tó wá kí mi. kò sí ewu níbẹ̀ o. olùṣọ́ ẹ jẹ́ kí n explain o ó yé mi tèmi yé mi o ọmọ tí wọ́n fẹ́ tó wá kí mi òun dẹ́ rí sọ pé ọmọ tó fẹ́ bá òun ṣe kíkan lójú àlá ìdájí iṣẹ́ gbogbo ti rí bákan ni. ká mú mi ká gbogbo bá àwọn báwọn ṣe jẹ́ tó ń sin wọn àná wọn jẹ́ tó pẹ̀lú mi lánàá náà wọ́n sọ mi láṣọ ọlá mú lánàá ni náà. mọ́jú wọ́n jẹ́ kókó bá mi. ara ọmọ ló ta yín. tára wọn bá ta wọn ara fẹ́ntà èmi náà mi ò ṣọ́ọ̀pù lè wà bí. má jẹ́ kókó bá mi. ẹ má bínú alàgbà nítorí Ọlọ́run olùṣọ́ ẹ jọ ẹ̀yin àtìyànjọ dúró ọmọdé pé ẹbí àti ọmọ mi jọ dúró báyìí ó dẹ̀ pé mo lórúkọ ẹ̀ báyìí Ṣẹ́gun ló ń pè hello Ṣẹ́gun ibo ló wà mò ń bọ̀ ń sìn Ṣẹ́gun yẹn wá padà wá ó wá sọ mi pé òun ò rọ́mọ ọmọ tó dágbére pọ́dọ̀ Ṣẹ́gun lòun lọ tó bá jẹ́ yín kí lẹ máa ṣe sà. ìwọ gángan ló ṣe mí mo ṣe confam fún. ẹ jọ̀ọ́ ṣé mo lè rí arábìnrin náà torí a ní láti sọ̀rọ̀. alàgbà Ṣẹ́gun akọ àbùkù lóròǹbó ni o. ẹ ṣàjẹ́ ká fún mi. mo ti ń báyìí náà sọ̀rọ̀ fúnra yín ẹ̀ ká ń báyìí fún náà lẹ́kọ̀ọ́ sí gbé mo lọ gbọ́ mi lọ ṣùgbọ́n owó ni ẹ fún mi láti bá aṣọ mú gbogbo ọ̀rẹ́ ìlọrẹ́ yín là ń lọ ilé ọ̀rẹ́ mi là ń lọ káàkiri gbogbo òru ẹ̀ẹ́dẹ́ kí n sùn mọ́jú náà. olùsọ kó mọ rẹ kó mu wá tó ká pé ń bọ́nu gbogbo wàhálà yìí. bọ́dà láàrin ní sùn. tí wọ́n máa sunkún bí ọ̀dẹ̀. ọ̀rọ̀ náà ti níyànjú tán. bọ́dà Ṣẹ́gun ẹ bá mi kú yàrá mi. orí nǹkan ọ̀pọ̀lẹ́ ló yẹ kó wá. mo kí gbogbo ìjókòó yìí lórúkọ Olúwa Ọlọ́run tí kò ń dójú àdúrà tì ní Ọlọ́run SBJ Ọ̀ṣọ́fà tó mú kí gbogbo ọ̀rọ̀ yìí kó ní ìyànjú ògo ní fún orúkọ rẹ̀. Sista Désọlá ẹ má bínú pé agbẹ́yìn dìde o a inconvenient ní pé kẹwàá yọjú sí mi ẹ má bínú. Rárá sáà ó kàn yà mí lẹ́nu ìgbà tí Ṣẹ́gun sọ fún mi pé pásítọ̀ òun fẹ́ rí mi ó wá sọ pé fún àtúnṣe èèyàn tó súnmọ́ òun àti ọ̀rọ̀ mi ìyẹn ló kàn yà mí lẹ́nu bẹ́ẹ̀. Ọlọ́run náà pẹ́yìn náà ni. bí kọ́ ni church ṣe ní pásítọ̀ ọ̀rẹ́ mi. ẹ jọ̀ọ́ ẹ bá mi wo bọ̀dá tó jókòó yìí. Mo ti rí wọn rí mo rí wọn lánàá lọ́dọ̀ Ṣẹ́gun wọ́n ṣe wọlé wọ́n tún sá padà immediately. ẹ wò wọn dáadáa ṣé ti rí wọn rí níbì kan. mọ́. bọ̀dá ilé náà ẹ wò wọn dáadáa. dadi ṣèbẹ̀ tí mo sọ fún yín nìyẹn ṣèbẹ̀ tí mo sọ fún yín mo lálàá mo lọ rí mọ́mì bí mo ṣe wà lọ́dọ̀ mọ́mì tí mo ṣe ń ṣàtàyè sọ̀rọ̀ lọ́wọ́ ní Ṣẹ́gun pé mi pé kí n máa bọ̀ lọ́dọ̀ òun and I went there straight bí ṣe ń dọ́dọ̀ ẹ̀ báyìí tí mo ṣílẹ̀ fún Ṣẹ́gun ni mo pàdé arábìnrin yìí níbẹ̀ ṣe bá ti àtàná ni mo ti wà ní church torí ẹ̀gọ́ torí nǹkan tó gbé mi wá sí church náà nìyẹn náà wọ́n sọ pé bẹ́ẹ̀ mo mọ̀ rí èmi ò mọ̀ rí o. ẹ wo ẹ sà the only place tó lè ti mọ̀ bí à ń kékeré ni and then gbogbo ọ̀la kéré yes okay jẹ́ kí n break it down fún ẹ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan bí báyìí sìn you see while we were small tàbí ọgbọ́n máa folókun gbà yẹn you understand èmi fẹ́ fi ṣe surprise fún ẹ lánàá tó dé ni pé one of the old friends can introduce ẹ sí ẹ you know Ellie ni Ellie gba ẹsẹ̀ máa ń táyà káàkiri. Lanre. Yes. Lanre ni ẹ náà. Lanre, look at you. Wow, what is the big boy? Oh yeah. Hey, ma wo Lanre kolo. ọmọ Lanre àbí. Èmi àti ẹjọ́ máa ń fi ẹ̀pẹ̀ ṣeré a máa ń yí táyà. ìwọ ni Désọlá Bẹ́ẹ̀ni. ọmọ Yẹlẹ́rọ. Bẹ́ẹ̀ni mọ́mì. Yẹlẹ́rọ ńkọ́. Wọ́n wà. Wọ́n wà wọn lọ Atamọ́ wọ́n ti ní very big supermarket l'Abuja. Mọ́mì dáàdì náà kọ́ dáàdì tó máa ń gbẹ́ kànga. ẹ má ti ṣaláìsí ṣaláìsí ó ṣe díẹ̀ ìyá kànga náà ló ń gbẹ́ lọ́wọ́ tí ríǹgì fi jábọ́ lù wọn tó fi ṣaláìsí.
Wow. Oh, very hardworking and nice man. Mo rántí pé àwọn ló máa ń bá wa mú dòrò tó bá ti jábọ́ sínú kànga ńgbà ìta máa ń ṣeré tó bá ti jábọ́. Oh, you rántí? Yeah, yes. I remember that sharp man. Oh, yeah. May his soul rest in perfect peace. Àmín, wọ́n ti kú. Let me see us there. Ṣé mo ìdí tí mo fi ní kí bọ́dá Ṣẹ́gun kó bá mi pè yín wá? Nítorí pé nígbà tí mò ń ṣe àdúrà, àwọn ọ̀run fi hàn mí wípé nígbà tí ẹ̀yin méjèèjì wà ní kékeré tẹ́ ṣe rí ọmọdé nígbà náà lẹ́yìn ṣe máa ń pè. Lóòótọ́ o, àwọn ọkọ ẹ̀yin méjèèjì pọ̀ nítorí pé kádàrá ẹ̀yin méjèèjì ò papọ̀. Ṣùgbọ́n ibi tẹ́ ti ń ṣeré lẹ wá dá májẹ̀mú. Ẹ múlẹ̀ ń gbọ́ ẹ múlẹ̀. Mami ó múlẹ̀. mi ò múlẹ̀ iṣẹ́ tí mi ò mọ̀ rí ibi ìgbà tí mi ò mọ̀ lójú àná máa mọ̀ lójú àìkú bá múlẹ̀ mi ò múlẹ̀ mo mọ̀ kọ́kọ́ pa ẹ̀ o. Mọ́mì wọn ò múlẹ̀. Ìgbà tó ń ṣeré ọmọdé ni wọ́n kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọdé gẹ́gẹ́ bí pé àwọn méjèèjì jẹ́ àkàndá ènìyàn àṣẹ wà lẹ́nu àwọn méjèèjì. Nígbà tó ti sọ̀rọ̀ yẹn àwọn àṣẹ ọ̀run dẹ̀gún. Ẹ wá ń lọ níjọ́ náà ẹ wá rí àwọn tó ń ṣe ìgbéyàwó. Ẹ wá sọ fún wọn pé bí ìgbéyàwó wa ṣe máa rí nígbà tá a bá fẹ́ra wa ni àwọn ọ̀run náà ti fàṣẹ sí. Gẹ́gẹ́ bí ẹ ti rí arábìnrin tó dúró yìí lóòótọ́ ó dá lójú o gẹ́gẹ́ bí ọmọbìnrin tó dùn ún rí ṣùgbọ́n ogun tó ń bá wọn fínra gan ju ọjọ́ orí wọn lọ. Ẹ̀rù Ọlọ́run bà mí. Eléni ni mo tún wá rí àrídájú pé Ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́. Hallelujah. Pásítọ̀ ẹ̀ parọ́ ó tó lẹ sọ. Ẹ wo bẹ́ ṣe ń wò mí yìí I'm financially okay. Mo wà okay ní level tèmi. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ọkùnrin tí n bá ti mú kan báyìí ó máa bọ́. Tó bá dàbí pa ti fẹ́ débẹ̀ báyìí à tún padà sẹ́yìn. Tó bá dàbí pé ó ti ń rí bẹ́ẹ̀ kò tún ní rí bẹ́ẹ̀ mọ́. Wíwá sẹ́kọ̀ọ́ tí mo wá sẹ́kọ̀ọ́ yìí gan-an mi gbọ́dọ̀ parọ́ fún yín. Mi ò mọ nǹkan tí Ṣẹ́gun ń rò lọ́kàn ẹ̀ mi ò mọ̀ bóyá òun wá serious but bíi pé eré lèmi wá ṣe lọ́kàn mi because mo ti rò pé bákan náà ló ṣe máa rí. Ọkàn mi ò sí pé nǹkan gidi kan lè jáde láti bẹ̀. Torí pé kì í ṣàkọ́kọ́ kì í ṣẹlẹ̀ kejì kì í ṣẹlẹ̀ kẹta. I'm used to this disappointment from men. Mo ti gbà bí kádàrá. Àmúbọ́ làwọn kan máa ń pè. Bẹ́ẹ̀ ni nítorí májẹ̀mú náà ni nítorí ọ̀rọ̀ eré tẹ̀yìn fi ṣeré ńgbà náà òun ló di bàbàrà. Oṣù ṣe rí ọ̀rọ̀ tó sọ yẹn bóyá kó tó pàdé tèmi torí láti wà pé mo ti fojú mi kàn láti reconnect ìfẹ́ tí ń jẹyọ lọ́kàn bébè mi sẹ́ mo sọ́ọ̀sìn lójú olùṣọ́ àti lójú kò sí mi pé mo nífẹ̀ẹ́ nǹkan tí mo lọ́kàn sí ni mo love genuinely and I'm here to stay. Gbogbo àmúbọ̀ yẹn ó ti dópin láyé ẹ̀. Forget about one nonsense fictitious imagination kan bóyá ẹ sọ̀rọ̀ níbi kan kìnnìkan eré ọmọdé nìyẹn kò wà applicable sí ẹ̀fẹ́sìn èèyàn ló sọ bẹ́ẹ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ and I'm saying it I'm here to stay. Àgbẹ̀rẹ̀ òṣìṣẹ́ ọ̀dàdà I'm here to stay wèrè ló ń dẹnu mọ́ orí pé kà ní òun ṣe yàn. Ó fẹ́ pa ọ̀rẹ́ ẹ̀ torí obìnrin. Bẹ́ẹ̀ ni sọ jọ torí obìnrin tó fẹ́ pa ọ̀rẹ́ ẹ̀ nítorí obìnrin fẹ́ pọ̀ rẹ̀ àbí aláìdáni òun ṣèyàn òun ṣọ̀rẹ́ gidi òun ṣèyàn gidi. Màmí ẹ filẹ̀ èèyàn burúkú ni àti òtí ẹ fẹ́ràn mi àti ètò ojú ló ń bá mi ṣe you are a bad guy. Èmi ò láìkí ẹ mi olùsọ́fẹ́ láyé mi láìkí ẹ. Èmi ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìwọ ló fẹ́ pa mí tó wọ́n ṣe lójú oorun ìgbà tí bàbá tó bá mọ orin kan. Ó fẹ́ ta ọ̀rẹ́ ẹ̀ dànù. Ẹ ń bú mi nítorí. Ṣé orí burúkú olódì fọmọ mi ló fẹ́ torí obìnrin ó fẹ́ torí obìnrin ó fẹ́ pa mí lọ́mọ ìkànnì ẹ̀ ìkà kí ló ṣe? Ẹ ṣe sùúrù ìyàwó ẹ ṣe sùúrù. Kí ló ṣẹlẹ̀? Mú mi ẹgbẹ́ mi lókun àyà. Bẹ́ẹ̀ni ọmọ mi padà ní. Ẹgbẹ́ mi lókun àyà nínú ọmọ yìí. Bàbá àgbà láyà nǹkan ṣo bẹ́ẹ̀ náà padà ní. Lọ́wọ́. Sórí obìnrin ó máa tọ̀rẹ́ ẹ̀ dànù. Mú mi ẹgbẹ́ mi lókun àyà. Mọ àbí ẹ má wọrí tèmi. Mú mi ẹgbẹ́ mi lókun àyà. Wọ́n náà bí tèmi náà. Bá ńlá rọrùn pẹ̀ lórí. Ìyàwó ẹ ní sùúrù hallelujah. Tí mo dà mú ibi ìyá.
ọ̀rọ̀ yìí ti níyànjú. ìfẹ́ mi jálọ. ó lọ bí kankan bí báyìí ó ní kún bí báyìí ibo lẹ́yìn méjì lọ ẹ lọ bí kankan. olùṣọ́ ẹjọ́ èmi àti yín la lọ́rọ̀ nìsín kí ni solution lè máa bá mi wá sọ̀rọ̀ ní báyìí. àdúrà ni ṣebí ẹ ṣàpọ̀jù lọ sí ìlú Àbújá. ẹ má worry mi ò lọ sẹ́niwẹ̀. She's there with me. èmi àti yín la jọ lọ́rọ̀ báyìí. a ní àdúrà tí a ó ṣe. ọmọ mi la máa fi bẹ̀rẹ̀ àbí orí ọ̀hún tó rà àlà ọkọ dé. wá ṣe àlà ọkọ dé. olólógun wá ṣe. dádì àtàlẹ́ àrùn mo ti débi báyìí ẹ gbọ́dọ̀ tètè dá mi lóhùn. ogun ẹ pọ̀. kò bá pọ̀ mi ò mọ̀ àtàná mo ti wà bí dádì ẹ gbọ́dọ̀ dá mi lóhùn. ẹdínlógún ló ń lọ. ṣẹ́rí gbogbo wa náà ni a ní iṣẹ́ tá a máa ṣe àdúrà náà la máa ṣe ilé àánú láti ṣe abẹ́rẹ́ láti rí Àgbélébùú my cross àgbélébùú my cross àgbélébùú. ẹ̀yin àti pápá ni jẹun gidi sí. Mami, mo dúpẹ́ gan-an lọ́wọ́ yín fún àǹfààní tẹ́ fún mi láti darapọ̀ mọ́ ẹbí yìí. Bí mo tiẹ̀ lẹ́bí tí mi ò lára, Mami, ẹ ṣé gan-an. ẹ wá wọ́n ní nǹkan ẹnu kí n di méjì kí inú bí èèyàn ìwọ lè fẹ́ kó lẹ́bí pé o ò lára o ò lẹ́mí kankan you have me òní ọkọ ẹ o serious Damola o serious o fẹ́ èèyàn jẹ àbí ẹ̀yin méjèèjì ẹ ti di púpọ̀ lọ́wọ́ ó ṣàmọ̀pọ̀ ọkọ ẹ náà púpọ̀ lòun náà lọ́wọ́ ìgbà tó bá tún fi máa sàn kalẹ̀ sí ó tún lé sí i nìyẹn. Mommy, thank you. Thank you. Thank you for accepting my choice. Thank you for accepting Ewa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe máa sọ pé òun fi pé òun ò lẹ́bí. Not knowing that you have a family in ours. Besides, she's family. Get it? Thank you, Mommy. Thank you so much, Mommy. Ẹ ṣé gan-an. Ẹ ṣé gan-an. Àsọ̀kalẹ̀ ayọ̀. Ẹ má jẹ pápá nu yín o. Well, èmi ò tẹ̀lé dúró ń tèmi náà fẹ́ mọ̀ tẹ̀lé. So I feel Mommy ma miss daddy sí. Mi ò tiẹ̀ ríro. Ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú? Ṣé bóun tá a bá pàdé láyé nìyẹn àfi k'Ọlọ́run kó wa yọ. Gbogbo wa pátá la ní àgbélébùú. Ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ. Tí mo bá lanu sọ tèmi tí bá gbọ́ tirẹ̀ máa dákẹ́. Ìgbà wo la máa bọ́ lọ́wọ́